Kù dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí á gbàdúrà bàbá ọlọ́run ayérayé aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà o arúgbó orí ọ̀fẹ́ láti rí ọjọ́ àìkú mìíràn o ọba àìkú àìsá àìdíbàjẹ́ aṣẹ́yìn lọ́ba ọlọ́run wa a gbàdúrà wípé àìkú baálẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin olúwa yóò fi jogún fún wa ní orúkọ Jésù ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́ni yóò ṣiṣẹ́ ayé àti ọkàn wa ní rere Jésù olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ àìkú ọjọ́ karùndínlógún oṣù kẹsàn-án àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé kò lé ọlọ́run lọ́wọ́ kò lé ọlọ́run lọ́wọ́ àkọ́sórí wa sọ pé kó iṣẹ́ rẹ lé olúwa lọ́wọ́ o a ó sì fi ìdí ìró inú rẹ kalẹ̀ nígbà tí bíbélì kíkà wa tèmi sọ pé nínú ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún sí ìkẹfà ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún sí ìkẹfà fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé olúwa o má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ mọ̀ ọ́ ní gbogbo ọ̀nà rẹ òun yóò sì máa tọ́ ipa ọ̀nà rẹ wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú kò sí ohunkóhun rárá tí a kó lé ọlọ́run lọ́wọ́ tí kì í ní àyọrísí rere ìdí nìyí tí o fi gbọ́dọ̀ kó àwọn nǹkan lé ọlọ́run lọ́wọ́ o kí o sì jẹ́ kí o síwájú nínú ohun gbogbo tí o bá ń ṣe béèrè fún ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀ kí o sì gbẹ́kẹ̀lé kó gbé ìgbésẹ̀ kankan ohun gbogbo yóò sì lọ ní mẹ̀lọmẹ̀lọ. Bàbá mi nínú olúwa pa Josiah Akíndayọ̀mí ó ṣe àpẹẹrẹ kíkó nǹkan lé ọlọ́run lọ́wọ́ ó fi ìjọ náà lé ọlọ́run lọ́wọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò kàn kó ìjọ náà lé ọlọ́run lọ́wọ́ nípa àdúrà gbígbà nìkan o ó tún ṣe bẹ́ẹ̀ nínú ìṣe ó ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ ní ti ìjọ náà ní èrè ọlọ́run mú àwọn ìrètí àti ìlérí rẹ̀ ṣẹ nípa ìjọ náà ọ̀pọ̀ àwọn ènìyàn rò pé ìjọ ìràpadà ti ọlọ́run jẹ́ ohun tó jẹ́ tòní nítorí tèmi ìyẹn kọ́ rárá o kò rí bẹ́ẹ̀ o ọlọ́run ti pinnu àyànmọ́ ìjọ náà ti pẹ́ kí n tó wá di àtúnbí tó bá jẹ́ pé mo kọ̀ láti gbọ́ràn sí ni ọlọ́run yóò yan ẹlòmíràn o láti jẹ́ alábòjútó gbogbogbò ohunkóhun tí a bá kó lé ọlọ́run lọ́wọ́ ló lè ṣiṣẹ́ o tí o bá fẹ́ àṣeyọrí nítòótọ́ kó gbogbo ètò rẹ lé ọlọ́run lọ́wọ́ ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún sọ wípé fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé olúwa má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ má gbára lé ìmọ̀ ẹ̀kọ́ ni o má gbára lé ìmọ̀ ẹ̀kọ́ tí o ní tàbí iṣẹ́ rẹ ènìyàn tí o mọ̀ tàbí owó gbára lé ọlọ́run nìkan gbẹ́kẹ̀lé pẹ̀lú gbogbo àyà rẹ ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ gbọ́ràn sí gbogbo ìtọ́ni rẹ ìwọ yóò sì rí tí ó ṣe àwọn ohun ńlá fún ọ ìwọ yóò rí tí yóò máa ṣe àwọn ohun ńlá fún ọ jẹ́ kí ó hàn sí ọlọ́run pé òun ló ní gẹ́gẹ́ bí àfojúsùn okòwò iṣẹ́ ìránṣẹ́ àti gbogbo ẹ̀ka ayé rẹ yòókù yóò sì rí i dájú pé o ní àṣeyọrí yí káàkiri o gbọ́dọ̀ kíyèsí ẹ̀wẹ̀ pé nígbà tí o bá kó nǹkan lé ọlọ́run lọ́wọ́ o gbà fún un pé kí ó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ rẹ àgbà èyí túmọ̀ sí pé nígbà tí ó bá fún ọ ní ìtọ́ni o gbọ́dọ̀ gbọ́ràn sí lẹ́nu o àwọn ìtọ́ni kan lè má mú ọpọlọ wá lójú tirẹ̀ o àwọn kan lè má rọrùn kó nira fún ọ láti ṣe ṣùgbọ́n tí o kò bá gba ìṣàkóso náà padà ní ọwọ́ ọlọ́run tí o bá tẹríba fún un ní ìṣàkóso rẹ̀ ìwọ yóò jẹ̀gbádùn àṣeyọrí tó tóbi jù èyí tí o lè dá ní fúnra rẹ lọ ìwọ yóò jẹ ìgbádùn àṣeyọrí tó tóbi jù èyí tí ìwọ lè dá ní fúnra rẹ lọ kókó àdúrà bàbá jọ̀wọ́ gba gbogbo ìṣàkóso ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú mi láti òní lọ ní orúkọ Jésù bàbá mi gbogbo ìṣàkóso ohun tí mo ní ni mo pọ́ fún ọ
Olúwa gbàṣàkóso ayé, iṣẹ́ ìránṣẹ́, okòwò, gbogbo ohun tó ń ṣe tèmi pátápátá mo kò lé ọ lọ́wọ́ Ọlọ́run. Gbàṣàkóso, jẹ́ olùbáṣiṣẹ́pọ̀ mi àgbà, kí gbogbo ògo kó lè jẹ́ tìrẹ, kí o sì tọ́ mi sọ́nà tí ó tọ́. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọlọ́run yóò ṣe ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa comment, kí ẹ sì máa jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n jẹ́ alábàápín ọ̀run ṣíṣí Yorùbá o. Kí Olúwa kí ó bùkún fún wa. Ìpàdé wa bí oyin. A kú iṣẹ́ ìsìn ẹni. Ó dàbọ̀.